níbí báyìí ọlọ́run ẹlẹ́dàá ọlọ́jọ́ èní á jẹ́ kẹ́dẹ̀ pẹ́ láyé fún wa ẹ fún gbogbo ọmọ káàró ìjíire ẹ tún fún wọn ní ìgbìyànjú nǹkan tó yẹ kó ṣe lọ́wọ́ báyìí tí wọ́n ṣe lọ bó ṣe ń ṣe dáadáa tí kí wọ́n ti lè wọ́n bí wọ́n ń ṣe dáadáa ẹ tún wá sọ fún wọn nǹkan tó yẹ kó ṣe lọ́wọ́ báyìí àbí nǹkan tó yẹ kó múra sí bàbá ẹ bá wa túbọ̀ gbà wọ́n níyànjú sáré ṣe. Kò sí púpọ̀ náà mo ti dúpẹ́ lọ́wọ́ ní social check ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ̀lé láti kéékèèké tá à ń ṣe káàkiri yẹn ẹgbẹ́ ká máa gbé lọ ẹni rò pé kò ní òní tó ní sùn bẹ́ẹ̀ rẹ̀ sọ bẹ́ẹ̀ rẹ̀ mọ́ gan-an ni àìní kò tí ì kankan anywhere in the world láyé pé gbogbo wọn from town to town village to village hamlet to hamlet gbogbo wọn jáde wọn ṣe rally looking for those one thing namely their liberation from the country they live in. There is no country in the nation of the world. That's not enough. So we have to set a record. And that record goes for now. Then all the láàrin púpọ̀ láti sọ ilé ìdìbò the big one is coming. Ọmọ mi Sunday ní kí n sọ fún mi the big one is coming. Èmi fún ara mi mo ní kó lọ dákẹ́ kó dúró ó jẹ́ ká ṣe nípalẹ̀ ti ṣé ó dáa gan-an. Now we are getting to the point where the big one will come. And by the grace of God, we will have a country that has